èèyàn wa ẹ máa wò pé ẹ rí wa ní Sabo community níbi tí ìkànnì AwaraTV eléyìí tí a ti wá láti wá ṣe àlàyé ọ̀rọ̀ wá àwọn ojútùú kọ̀ọ̀kan àti àwọn àlàyé kọ̀ọ̀kan tó fi mọ́ fífi ọ̀rọ̀ wá àwọn tọ́rọ̀ kàn lẹ́nu wò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú awuyewuye tó ń jà rìnrìn káàkiri orílẹ̀-èdè àgbáyé lórí ẹni tí ń ṣe olùdíje fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Senator Teslim Folarin lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ó ṣe transformer kò ṣe transformer tẹ̀sí ó gbé transformer wá ó padà tún gbé nígbà tí ò wọlé mọ́ lásìkò tó díje ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọdún 2015 láyé ìgbà náà ó wà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP bó lọ̀rọ̀ mu ti ṣe wá jẹ́ ẹ̀jẹ̀ kalẹ̀. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa gẹ́gẹ́ bá ti ṣe ń bá bọ̀ a ti ń gbé láwẹ́láwẹ́ a ti ń ṣe láwẹ́láwẹ́ lórí àwọn àlàyé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ó ṣe transformer kò ṣe transformer eléyìí tí aṣòfin àgbà Teslim Folarin tí wọ́n gbé fún wọn ní agbègbè Sabo àmọ́ gbà tí ọ̀rọ̀ òṣèlú á máa dìde lóríṣiríṣi wọ́n ní torí pé wọn ò láǹfààní láti wọlé fún ìdíje ìdìbò ńgbà náà lọ́dún 2015 wọ́n ní láti fìbínú gbé transformer yẹn kúrò bẹ́ẹ̀ a sì ṣàdéhùn pé gbogbo ọ̀rọ̀ yìí la máa túṣu désàlẹ̀ kòkó ẹ̀ lára àwọn tí ọ̀rọ̀ kàn gbọ̀ngbọ̀ngbọ̀n tí ó sì jẹ́ pé wọ́n lè sọ dáadáa nípa ọ̀rọ̀ transformer yìí àti ń wá wọn lọ́tùn lósì láti lè jẹ́ kí á mọ̀ òkodoro ọ̀rọ̀ nǹkan tó wà nídìí ọ̀rọ̀ transformer yìí ní títí sáà yìí ẹ jẹ́ kí n máa kí àlejò wa káàbọ̀ sí gbàgede yìí láti wá bá wa sọ̀rọ̀ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ sọ ọ̀rọ̀ àsọyán lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú awuyewuye tó wà nílẹ̀ yìí ẹ kú dédé àsìkò yìí sà. Ẹ kúrò lẹ́mọ̀. Ẹ bá wa sọ̀rọ̀ sókè káwọn ará lélẹ̀ kọ́ yìí. Well, orúkọ mi ni Alhaji Bashiru Nebonu, former councillor ní àdúgbò Sabo bíbá yìí. Láàrin ọdún wo sọ́dún wo lẹ fi jẹ́ councillor? Láti 2007 to 2010 láyé Ọ̀túnba Christopher Adébáyọ̀ Aláwakálà nígbà tó jẹ́ gómìnà ni mo ṣe councillor nígbà yẹn Sabo. Ẹ ṣe councillor ní agbègbè Sabo bíbá yìí. Bẹ́ẹ̀ni. Ó dáa lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ transformer kí gan ni ó bá ọ̀rọ̀ yìí dé báwo ni ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ kí ló mú awuyewuye dání lórí ọ̀rọ̀ yìí. Wá ṣe rí ẹ̀mí ọ̀rọ̀ yìí ti di bákan torí wọ́n rẹ̀ pé ẹ̀ṣù àbí olóṣèlú ti bí ọ̀rọ̀ yìí ṣe bákan torí transformer yìí èmi gangan ni mo tọrọ transformer lọ́wọ́ ẹni tó jẹ́ Senator Teslim Folarin. Lẹ́tọ̀ọ̀rọ̀ ẹ̀ èmi mo tọrọ ẹ̀ ní nílò ẹ̀. àwọn èèyàn wa nídìí ẹ̀ ní àdúgbò wa Sabo mo lè lọ bá mo ní pé kó help wa kó fún wa ní transformer ó dé fún wa ní instantly ó dé send láti gbé transformer yẹn wá fún wa. Àsìkò tá a mú transformer yẹn wá ní 2015 ṣé o mọ̀ especially ní àárín Hausa community ṣe ọ̀pọ̀ táìmù yẹn ṣé bàbá ṣé Buhari issue and then a very surprising thing ni pé ní àdúgbò yìí Teslim Folarin ká tó gbé transformer ó ti ń renovate Sabo Central Mosque so nígbà tí a mú transformer yẹn wá àwọn tó jẹ́ ruling party nígbà yẹn. Pátì wo ni Teslim Folarin ni wọ́n wà nígbà yẹn? PDP làjọ wà nígbà yẹn PDP làjọ wà nígbà yẹn so àwa ní PDP ní Sabo bíbá yìí so àwa la throw transformer ní orúkọ community wa so nígbà tó dé àsìkò yẹn àwọn party tó jẹ́ ruling party ò gbìyànjú láti ṣe ìkankan bí àwa ṣe so people they were so worried pé kí ló dé party tá a fẹ́ náà ṣe dáadáa sí wa. Ipe party tó ń ṣèjọba nígbà yẹn APC ni. Bí pé wọn ò ṣe dáadáa. Wọn ò ṣe tó tí Folarin ṣe nígbà yẹn. Bẹ́ẹ̀ ṣe béèrè lọ́wọ́ wọn pé wọ́n ní ìdí nǹkan báyìí lọ ṣe dá wọn lóhùn ó lè ṣe mosque ó kọ́kọ́ ṣe mosque ó lè tún wá fún wa ní transformer instantly so nígbà tá a mú transformer àwọn tó jẹ́ APC nígbà yẹn ó ń jìde láti lọ bá Ajimobi pé this is what PDP ṣe ó ní àdúgbò wa o káwọn náà ṣe kankan so the following day ìjọ tá a mú transformer ti wá ìjọ kejì ní àwọn APC náà kó tiwọn dé so nígbà tó mú ti Sabo Central Mosque lákòókò gbé transformer ti wá so the following day nígbà tí àwọn APC wa mú títí wọn ó ní
ọ̀ nígbà kan lọ ti wá níbẹ̀ yẹn ká install ti Folarin níbẹ̀ yẹn ó dẹ̀ ti wà ńlẹ̀. ó ti wà ńlẹ̀ already nígbà tó mú ìyẹn ọ ní ká máa mú ṣe ká máa install ti wa so Awuyewuye wá bẹ̀rẹ̀ láàrin àwọn atajé PDP àti APC pé community issue nígbà yẹn so there were so many àwọn tó ò ṣe òṣèlú gan torí ṣé bàbá ṣé Buhari wọ́n ti nígbà yẹn ọ join wọn so final decision wọn ni pé kàn install ti Ajimobi kàn lè ta ti ọ̀dọ̀ wa kàn ti Folarin gbé fún wa kàn fi owó yẹn install ìyẹn so ìyẹn ní àwọn atajé PDP we kick against that pé nígbà yẹn o àtọrọ kí ni fún community benefit ni so our decide àwọn atajé PDP our decide pé Sabo pọ̀ ibi tí transformer àwọn ní di transformer pọ̀ ní àárín àdúgbò yẹn so àwa mú transformer láti mosque àti mú kúrò láti ibi central mosque a dẹ̀ move ẹ̀ sí other side ní Sabo suya spot ibẹ̀ la kọ́kọ́ gbé transformer yẹn so nǹkan tó fa gbá wúyẹ̀ yìí ẹnìkan tó jẹ́ kì í ṣe olóṣèlú gan ọlọ́sáré pé olóṣèlú ó pe journalist I think The Nation also nígbà yẹn pé Folarin ti mú transformer. bí ẹ̀yin gbé kúrò pé kí wọ́n má tà á. kó má tà á yes. pé bí wọ́n ti ní ìdí ẹ̀ tó wà ẹ wá gbé lọ síbẹ̀. ẹnìkan tó jẹ́ olóṣèlú wá pé àwọn oníròyìn. yes pé Teslim Folarin wàláhì azim mo fẹ́ Ọlọ́run tí mo ṣe lẹ́rìí Teslim Folarin kò mọ anything nípa gbogbo nǹkan tá a ṣe yẹn àdì pé anybody purely community issue ni àwọn tá a jẹ́ community àwọn aláṣẹ decide a dey move ẹ̀ nígbà tí a move ẹ̀ ọ̀rọ̀ ti di kíní àwọn kan it was after 3 days lẹ́yìn ìjọ mẹ́ta ní Teslim Folarin wá pè mí pé kí ló ṣẹlẹ̀ ní Sabo nípa transformer wọ́n ní mojí transformer nìkan mo ní no ọ̀gá kì í ṣe pé ṣe rí community issue ni o mo ṣe àlàyé fún pé this is what is happening nǹkan tí àwọn kan fẹ́ ṣẹ́ ni o a dey move transformer sí other side of the community pé àgbà kan ta ó wá ní pé kí ló dé tẹ̀ ẹ̀jẹ̀ kan ta ṣebí mo kàn donate fún community ni you could have allowed them to do whatever mo ní ọ̀gá this is a purely community issue atọ́rọ kí ni fún community ni o transformer ó dé wà ń bẹ̀ ó sì wà ń bẹ̀ dì sí i so èmi wà surprise tí àwọn yẹn ti fi Awuyewuye pé transformer. Awuyewuye ń dìde ńgbà yẹn kí ló dé tẹ̀yin náà ṣe tètè kọ síta fáwọn oníròyìn kan lè bá kẹ́ ẹ fi tí transformer yẹn gangan wà kẹ́ ẹ fi hàn wọ́n kan lè rí pé lóòótọ́ wọn gbé kúrò. ọ̀rọ̀ tí ẹ̀mí ti bá wà ṣé get ẹ̀mí ń wo kíní pé ẹ̀mí ti kan ṣe wà ṣé rí ọ̀rọ̀ òṣèlú ẹ̀mí ti ṣe wà láàrin kíní yìí torí láti jọ láti ṣe àlàyé àpè press ọba àná ọba Sabo tí àná ó pé press conference lórí issue yìí ó address journalists still people are complaining they say irọ́ ni I went to radio stations many stations mo lè ṣe àlàyé they still deny it so there's no kò sẹ́nìkan tó lè da ọ̀rọ̀ yìí lẹ́yìn ẹ̀mí torí ẹ̀mí mo ṣe ẹ̀mí gangan ni mo ṣe gbogbo. ṣé tá a bá sọ pé kẹ́ ẹ mú wa lọ sí gbogbo àwọn ibi tí transformer méjèèjì yìí wà báyìí ẹ fi hàn wá tá a dẹ̀ rí. yes ó wà ń bẹ̀ náà ó ti wà the other one tó kí ní Ajimobi wà Senator Teslim Folarin ẹ fi hàn wá. tó wà ń bẹ̀ títí mọ́ṣáláṣí tẹ ni wọ́n kùn gbà yẹn wọ́n sì tún kùn sìn. yes it's another renovation but ṣé wọn 2015 this is almost 8 years to this time because wọ́n rẹ̀ pé around towards ending 2014 gan ni renovations of mosques yẹn so early 2015 ni Folarin ti donate transformer yẹn so almost 8 years now ṣe get so mosques yẹn paint so wà báyìí but inside yẹn ó ti renovate yẹn níta náà ni yes but inside yẹn ó ti renovation ó ti tún ṣe. ẹ fún wa
aláǹfààní láti lọ síbi tí transformer àti Senator Teslim Folarin wà ẹ̀dẹ̀ fún aláǹfààní láti lọ síbi tí ti olóògbé Senator Abiola Jimobi náà wà àti mọ́ṣáláṣí yẹn nínú pé a máa gbé yín dìde. Gbé Sabo náà la ṣì wà yìí níbi tí a ti ń lọ sí ojú ọ̀nà tí transformer eléyìí tí ó dá awuyewuye náà wà. Níbí yìí a ní àǹfààní láti bá àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn fi ọ̀rọ̀ wérọ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe sọ síwájú. Ẹ kúkú ti mọ̀ pé àsìkò òṣèlú báyìí oríṣiríṣi nǹkan ló máa ń ṣúyọ, oríṣiríṣi ọ̀rọ̀ ló sì máa ń jẹyọ. Àwọn ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ á padà tún máa jáde eléyìí tí ó sì ní awuyewuye. Kódà oníkálukú ló ti fi ń sọ̀rọ̀ pé Tẹ̀sí ó gbé transformer kúrò ó padà tún gbé wá àbí báwo gan lọ̀rọ̀ ti ṣe jẹ́. Ká má wulẹ̀ dènà pẹnu, ká má ṣe àròyé yẹn jìnnà rárá. Àwọn tí ọ̀rọ̀ kàn, àwọn tí wọ́n nílò rẹ̀ tí wọ́n gbà àtàwọn tí wọ́n gbé kúrò lọ́dọ̀ wọn bó ló ti ṣe jẹ́, gbogbo ẹ̀ náà lẹ máa gbọ́ àlàyé ọ̀rọ̀ níkànnì Awarawa TV eléyìí tí a wá ṣe ẹ̀kúnrẹ́rẹ́ láti ṣa ohun gbogbo jọ. Tí àwọn ìlàdé yìí níbi transformer àti Senator Teslim Folarin tí wọ́n gbé wá ní ọdún 2015 ibi tí wọ́n gbé síre. Ẹ yẹ kí lẹ́yìn gbogbo ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn eléyìí tá ti bá wọn sọ̀rọ̀ lóríṣiríṣi àtún ní ẹlòmíì náà níbí báyìí tí àwọn náà ó tún sọ nǹkan tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ transformer yìí. Ẹ dé àsìkò ìsà. Ẹ bá mi dárúkọ yín. Orúkọ mi ni Ibrahim Muhammad. Báwo lẹ ṣe jẹ́ ní agbègbè Sabo yìí? Ọmọ àdúgbò ni mí. Tábà ní ká béèrè lọ́wọ́ yín lórí ọ̀rọ̀ ó ṣe transformer kò ṣe transformer yìí kí lẹ̀yin lè sọ lórí ẹ̀? Lórí ọ̀rọ̀ transformer yìí láti bí 2015 Teslim Folarin fún transformer wọ́n dẹ̀ gbé wá síbi àtìgbà yẹn di sìn ó dẹ̀ ń ṣiṣẹ́ tó bá bàjẹ́ àwa kọ́mítì ará àdúgbò àwa là ń tún ṣe à ń dáwó tá à ń tún ṣe. Wọ́n gbé wá ń gbà yẹn Senator Teslim ló gbé transformer yìí wá tí yóò ṣe jẹ́ pé lábẹ́ kí lẹ̀yin jẹ́ ńgbà yẹn kí lẹ jẹ́ ipò wo lẹ dìmú níbí báyìí ńgbà yẹn? Ìgbà yẹn nípò èmi mo wà pẹ̀lú ẹni tó jẹ́ bí ẹ̀sẹ̀ fún Teslim Folarin. Nígbà yẹn kí wá ló mú awuyewuye pé ìgbà tí wọ́n fìdí rẹmi náà fa ìfìbínú wá gbé transformer yẹn kúrò? Ṣé mọ̀ tí ọ̀rọ̀ politics bá dé kò sí nǹkan tí wọ́n lè sọ fún yàn wọ́n kàn sọ tí wọ́n ní kò rí bẹ́ẹ̀. Ẹnìkan béèrè lọ́wọ́ yín ìjẹ́ àwọn ará agbègbè yìí mọ̀ pé Senator Teslim Folarin náà gbé transformer yìí sílẹ̀? Wọ́n mọ̀ tó dẹ̀ yé wọn dáadáa. Ẹ ṣeun ó yá. Ẹ̀yin ará ilé jẹ́ ká lọ síbi tí gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n gbé transformer tí wọ́n sí lágbègbè Sabo. Ẹ̀yin èèyàn wa a ti dé Sabo Central Mosque báyìí níbi tí a kọ́kọ́ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí Senator Teslim Folarin gbé transformer fún wọn. Ibẹ̀ ni wọ́n ń pè ní Bọ́là ní Sabo community nílùú Ìbàdàn. Eléyìí ni transformer tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún ọlọ́lá jùlọ Senator Abiola Jimobi tí wọ́n gbé fún wọn ní Sabo Central Mosque tí ọ̀rọ̀ náà ń ṣẹlẹ̀ ní 2015 tí Senator Teslim Folarin tí wọ́n ṣàdéhùn wípé àwọn á fún wọn ní transformer. Kódà wọ́n tún ṣàdéhùn pé àwọn á tún bá wọn kùn mọ́ṣáláṣí eléyìí tó jẹ́ ti Sabo Central Mosque nígbà yẹn náà. Ọ̀dà tí wọ́n kùn yìí náà ló ṣì wà láti 2015 títí di àkókò yìí. Bá ti ṣe ń bá bọ̀ ẹni tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ nígbà náà lọ lára wọ́n ṣì wà pẹ̀lú wa níbí tí wọ́n á tún sọ̀rọ̀ lórí bí transformer àti ẹni tí ń ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ti ṣe wọlé àti ìdí tó fi wá síbí báyìí. Ẹ kú dédé àsìkò ìsà. Yes ma. Ṣé ìnáwó ní káàkiri ni àbí ìnáyìní? Ìnáyìní. Yes. Láfíà ló. Alhamdulillah. Ẹ̀yin ará ilé gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé Sabo community la wà yìí lórí ká lè mú òkodoro ọ̀rọ̀ jáde náà ni lórí ká lè mọ ibi tí ọ̀rọ̀ kù sí èyí tó jẹ́ ojúlówó ọ̀rọ̀ nínú gbogbo àwọn awuyewuye yìí náà ni nǹkan tí à ń ṣe lọ́wọ́ báyìí. Lásìkò ìyá títí ní ẹlòmíì níkàlẹ̀ tí wọ́n á tún sọ ohun tí àwọn náà lè kán mọ̀ nípa ọ̀rọ̀ transformer kò ṣe transformer wọ́n gbé kúrò wọn gbé kúrò àbí wọ́n sì dúró gbé kúrò bóyá ó sì wà bí àbí kí gangan ni wọ́n lè sọ nípa ẹ̀. Àwọn jẹ́ ọ̀kan lára àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ láàfin tọ́sùtù jẹ́ olórí ní agbègbè community leader ní agbègbè Sabo. Ẹ kú dédé àsìkò ìsà. Yes ma. Ẹ bá mi kí àwọn aráàlú bá mi dárúkọ yín. Orúkọ tèmi ni Alhaji Aminu Ali Serikin Yaki of Ibadan Balógun Hausa Ìbàdàn. Serikin Yaki of Ibadan. Tọ́ lórí ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ transformer tí Senator Teslim Folarin tí wọ́n gbé fún Sabo community ní ọdún 2015. Yes. Tí a bá ní ká béèrè lọ́wọ́ yín kí lẹ lè sọ lórí ọ̀rọ̀ yìí? Nígbà náà gbà tí wọ́n gbé transformer yà fún wa
so wọ́n pè wá that time APC lèmi ṣe so tiẹ̀ so wọ́n ìgbà tó dẹ̀ gbé tí kan wá di bákan so kó má ba gbé engine mọ́sálásí láti transformer yẹn so ní Alhaji wa mú kúrò ńbẹ̀. Alhaji wo náà mú kúrò? Alhaji Bashir. Tí wọ́n jẹ́ káńsílọ̀. Bashir mi bẹ́ẹ̀ ni ó wá mú kúrò ńbẹ̀ kó má lọ káwọn kan máa gbé lọ ló fi gbìyànjú pé kó mú kúrò ńbẹ̀ ojú àná àwọn mú kúrò ńbẹ̀ ìgbà tó dẹ̀ mú ó lọ kífẹ̀ẹ́ níbì kan so a ní àdúgbò kan nísàlẹ̀ lọ́hùn níbi suya wọ́n lọ kífẹ̀ẹ́ at the end of the day náà wọ́n fún àwọn ará gangari là ń pè àdúgbò yẹn wọ́n gbé fún wọn ìyẹn wọ́n lò ń bẹ̀ ní ìsìn kì í ṣe pé wọ́n ta ẹnjìn rọ́ọ̀lù ó wà ń bẹ̀. gangari yẹn jẹ́ ara Sabo community yes. ẹ̀yin tí ẹ jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò ńgbà yẹn ẹ̀yin náà fọwọ́ sí ńgbà yẹn àbí ẹ kàn ń gbọ́ pé wọ́n ní kí wọ́n gbé lọ síbẹ̀ ni. a gbọ́ pé wọ́n gbé síbẹ̀ wọ́n dẹ̀ gbé síbẹ̀ kò sí irọ́ ńbẹ̀ yes. ìjẹ́ta bá tiẹ̀ tún láǹfààní láti bá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ńgbà yẹn náà tí ọ̀rọ̀ ṣojú wọn sọ̀rọ̀ ṣé nǹkan tẹ́ sọ náà máa fún wa lọ́wọ́. lágbọ́rọ̀ Ọlọ́run. kí wàá ló wá fún awuyewuye dání nígbà tẹ́yìn ẹgbẹ́ òṣèlú alátakò ńgbà yẹn tẹ́ ń fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé wọ́n gbé lọ síbẹ̀. sọ àpé òṣèlú ìkan tó dáa nìkan tó dẹ̀ burú ni so àwọn èèyàn gbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀ nítorí pé wọn ò fẹ́ àlọsíwájú àwọn kan kò sẹ́ni tó ń ta ẹ́ńjì transformer ó ṣù à ń bẹ̀ dì sí ìgbà tí kánsílọ̀ gbé lọ ojú àwọn gbé lọ fún wọn á lò bá fún wọn kò sí nǹkan tó máa ṣe pálà sí ní Sabo a gbọ́dọ̀ mọ̀ ọba àná gan lára lórí kíní wọ́n pe journalist àjọ jókòó palace wọ́n ṣe interview pẹ̀lú wọn pé ìtọ̀ kíní ibi lo àwọn kì í ṣe pé wọ́n gbé wọn ta irọ́ ni wàláhì irọ́ ni. ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sísá. orúkọ tèmi ni Alhaji Aminu Ali Bagobiri Serikinyaki of Ibadan Balogun yes Hausa Ibadan. ọ̀rọ̀ tí Seriki àná sọ ó wà ní àkàsílẹ̀ eléyìí tí a láǹfààní láti kó papọ̀ fún ẹ̀yin ará ilé ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ẹ̀yin orílẹ̀-èdè àgbáyé tẹ̀ ń gbọ́ wa láti mọ̀ wípé ìbò òṣèlú lásán ni lórí ọ̀rọ̀ pé ìgbà sí Senator Teslim Folarin tí wọ́n fìdí rẹmi lọ́dún 2015 ni wọ́n bínú láti gbé transformer tí wọ́n ṣàdéhùn fún wọn ní Sabo community ni wọ́n gbé kúrò ńbẹ̀ inú mi dùn láti fi hàn yín pé lọ́tún lọ́sì transformer méjèèjì ṣì wà ńbẹ̀ tí ò sì ní àríyànjiyàn nínú gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ tó tún kù náà ẹ gbọ́ lórí ìkànnì Awarawa ẹ máa bá wa ká lọ. Thank you very much. This is a very interesting question over the nature of the transformer to the Sabo community, who are my subject. Certainly, His Excellency Senator Teslim Folarin donated a transformer to me, or I can say to my community. And I mean, look at this donation. This transformer was donated to God Almighty, since we started it at the Sabo Central Mosque, not for the interest of only Muslim community. It's for the overall of every mankind. And after the last general elections on Saturday, which is 11th April, the following day in the morning, which is Sunday, around 7:15 a.m., people gathered outside my house in thousands even. They were in number, chanting Bamaso, Bamaso, which means we don't want it, we don't want it. I came out from my house and attended to them. Asked the question, what happened? Because I'm not aware of the goings by then. I'm ignorant of the goings. So I said, what happened? So some people, a few of them narrated the story to me that the donated transformer has been taken away by some people. I said, who are the people? They mentioned a single name, who is Alhaji Bashir Borno. And Alhaji Bashir Borno is also my subject, even is my son. Is my son, because I was a childhood friend with his father. So
in regard of that, I found out that the transformer being taken away was not ordered to be taken away by His Excellency Senator Teslim Folarin, because as far back as over 30 years ago, when I knew His Excellency Senator Folarin is not kind of person which I know, because we knew each other before even before I becomes the Secretary of Ibadan. Even before I become the Deputy Secretary, I knew Senator Folarin through our Baba Dedu. Baba Dedu introduced him to me as his son, and since that day I do embrace him as my brother, as my good friend. I know his character. So, but in order to close that detention that very morning, because the people were in number, so I have to follow the suit myself. I said, okay, Mr. I don't want. Because if I don't do that, people can burn that transformer. So I ordered some people around me, some of my lesser chiefs. I said they should take away the transformer to an unknown place until the tension cooled down. This is what I did. So later I came in touch with His Excellency on phone, Senator Teslim Folarin, which he also denied it. I said it. So I have to call the security agents. I mean the DPO, Mokola Division, and his DCO. They came to my palace on my own invitation. So I alerted everything to them that they should go and investigate the actual person or persons who taken away this, because I want to have it in my record officially. Since Senator Folarin denied sending anybody, and you see, so and the DPO sunk into action by invited the alleged suspect, which everybody should be able to know, to the extent that the case file was taken down to the CP at the police headquarters in Oyo State. So by then, the third day, which was on Monday, people gathered again at my palace, appealing to me that they shouldn't want me to prosecute the alleged suspect again, who is their son, is their brother. I myself, I wouldn't like to prosecute any of my subjects, provided he's not an armed robber, he's not a thief, he's not a murderer. So people came in number again, appealing to me. So immediately I have to summon the immediate meeting of the elders at the Central Mosque and discuss the very issue with them. And the elders agreed that I should withdraw the case because elders installed me as the Secretary of South Ibadan land. I did not install myself. So when I had their own version of a record, I said, okay, I have to write again to the police headquarters and to the DPO that myself, on behalf of myself and the overall auditing members of my commission, we do hereby withdraw the case against that suspect, since it was not it's not His Excellency ordered him to do so. He do it on his own. And the Sabo community pardoned him. We forgave him. That is how we withdraw the case. And by the grace of God, today, I go on and install that transformer. By the outcome of the security investigation and my own even contacts, you see, I come to the conclusion that it was not Senator Teslim Folarin ordered the removal of the donated transformer. I go and find what I have said. I do during my own chat. It's not press conference. During my own chat with the press that very morning, I do not mention that Folarin ordered. You see, I said as alleged by some people that it was the person donated it and asked them to come out. I said it, but not directly. I said it says that it's ordered the removal of the transformer. So that is the only
narration that we made. Ó pé aláǹfààní láti wá sí agbègbè Sabo láti wá sọ ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn, fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn láti mọ òkodoro ọ̀rọ̀ tí ó wà nídìí ọ̀rọ̀ ó ṣe transformer kò ṣe transformer tí ẹni tí ń ṣe olùdíje fúnpò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìyún aṣòfin àgbà Teslim Kọ́láwọlé Folarin tí wọ́n fi ta wọ́n lọ́rẹ nígbà yẹn. Gbogbo àlàyé ọ̀rọ̀ yẹn náà lẹ sì ti gbọ́ wípé lóòótọ́ ni transformer ló wá tó sì jẹ́ ṣíṣe síbẹ̀ wọ́n install ẹ̀ tó sì ń lò títí di àkókò yìí. Gbogbo èyí tí wọ́n ń sọ pé wọ́n fìbínú gbé kúrò irọ́ tó jìnnà sóòótọ́ ni. Ẹ ṣé púpọ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì Awarawa TV tẹ́ tún wò wá. Ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa Awarawa TV. Lórí àwọn òkodoro ọ̀rọ̀ báyìí á tún máa jáde láwọn ìgbà míì. Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi. Ẹ ṣeun púpọ̀.